Hello, beautiful lady. Sorry, Benga lórúkọ mi. I'm Faye. Ẹ̀yin kọ́, madam. What can I do for you? Okay, ẹ má bínú, sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àtàwọn ọ̀rẹ́ mi a ní argument kan ni. Sórí bẹ́ẹ̀ ṣe kọjá, wọ́n sọ fún mi pé mi ò tó bẹ́ẹ̀ láti wá báyìí. And àwa ní láti bet. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, owó tó wà involved ó pọ̀ gan. Anything tí bá ṣàṣọ ẹ ṣáà máa rẹ́rìn. Kí ló ń pa lẹ́rìn? Ṣé kò fọ́ ní sí ẹ ni? Jọ̀ọ́ jàre, kí ló porúkọ yẹn náà? Benga lórúkọ. Oh, àbí wọ́n ni bọ̀bọ̀ comedian? Oh no. Oh. Ẹ̀yin kọ́ máa ẹ̀ tí sorúkọ yín o. Kí ni nǹkan tó fẹ́ forúkọ mi ṣe náà? Sí, àwọn ọ̀rẹ́ mi gbọ́dọ̀ mọ̀ pé mo really bá yín sọ̀rọ̀ náà. So, orúkọ yẹn wà important. Please. Sorry. Please. Your name. Tomi. Oh, thank you so much. Madam Mare, ó ṣe lọ. Ọjọ́ wo la máa gba ìdá mẹ́wàá oyè tó jẹ́ sí? No, má worry. Sori, wọ́n ti sọ fún mi pé number 4 ń bẹ̀rẹ̀ lẹ́yìn. So, má worry, máa yọjú sí. Okay. Bye. Bye. Kí ni problem ẹ gan-an fi? Kí ló mú ẹ tó ń rẹ́rìn pẹ̀lú bọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ ni pé o mọ̀ rí tẹ́lẹ̀? Èmi gan ló yẹ kí n béèrè lọ́wọ́ ẹ pé kí ni problem ẹ. Nítorí kí ni? Jóná, kí ló dé tó máa ń le jùmọ̀ gbogbo ọkùnrin tó bá ti ń bẹ̀ sọ̀rọ̀? Ṣé o fẹ́ sọ fún mi pé o mọ̀ pé wọ́n ní gbogbo yẹn láì? Èmi. Wọ́n náà mọ̀ mí. Mo mọ̀ pé o serious. O mọ̀ mí pẹ̀lú ọkùnrin. Mo ti gbọ́. Bèbí ṣàkọmọ níwọ̀. Ṣògèmọ níwọ̀. Pretty baby, ẹlẹ́yinjú ẹ̀gẹ́, ìbàdí àrán, àpọ́nbẹ́pọ̀ rẹ, ọmọ tó ṣàgídí mọ níwọ̀n, kó má padà wá tẹ́, rántí pé ọjọ́ orí rẹ̀ ò kéré sí mọ́. Ó má ṣe pẹ́, ó tó yẹ ẹ́, orí inú rẹ̀ má bà tòde rẹ̀ jẹ́ o. Ó má ṣe pẹ́, ó tó yẹ ẹ́, orí inú rẹ̀ má bà tòde rẹ̀ jẹ́ o. Ṣàkọmọ níwọ̀, ó yá ṣàgídí mọ níwọ̀. Òrékelé wà. Agídí ọkàn ó máa ń kó bá níní. Kí ni problem ẹ gan-an? Kí ló dé tó ń pa skills mọ́ rẹ lára? Ṣé torí pé ọkùnrin kan ti fi ẹ́ sílẹ̀ ń sìn? Don't go there. Jọ̀ọ́ má mẹ́nu lọ síbẹ̀ yẹn rárá, jọ̀ọ́ mo bẹ̀ ni. Look at me. Ọ̀rẹ́ ẹ ni mo jẹ́. Mi ò dẹ̀ kí n ṣe ọ̀rẹ́ ìgbà tó bá ń dùn. I know you will feel hurt, but òun láti pa ọkọ ẹ papọ̀ sójú kan kó dẹ̀ jẹ́ kí nǹkan tó ti kọjá kó di àfisẹ́yìn bí aṣọ eégún náà. Ìwọ náà, ó mọ̀ pé kò yí sí bó ṣe ń sọ yẹn. Ó mọ̀ pé mò ń try. Kò yí sí kí n jẹ́ kí ẹni tí mo fi ọkàn tó kó má jẹ. Tomi. Mo mọ̀ pé ò ń try, but you need to try harder. Please. Listen. Just chill. Don't cut him first. Tomi, wá. Kí ni problem ẹ wo ọmọkùnrin? Mo ní mi ò ṣe sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni. Tomi, ní sọ̀rọ̀. Àbọ̀ kò lè tó báyìí náà. Tomi, wá. Baby, jẹ́ kí n sọ èyí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ fún ẹ. O ò ní ìdẹ̀ rárá o. Ó frustrate mi ni now. Ọ̀rẹ́ mi, ó frustrate ẹ. Sórí, ẹnu báyìí lobìnrin fi ń kọ ìfẹ́ fún ọkùnrin. Kò ń ṣe ìfọ́tí.
But mi ò mọ̀. Oh, owó ẹ ṣe ṣì fò lọ sétí ẹ ni. Kí ni mo wá fẹ́ ṣe báyìí? Èmi ò mọ̀, but nǹkan tó bá máa ṣe ọwọ́ ẹ ló wà. Ó jẹ́ kí n sọ fún ẹ, make sure pé o apologize anytime tó bá ti rí bọ̀bọ̀ yẹn. And most important, ó ní láti gbàgbé ọ̀rọ̀ àná kó lè gbádùn ẹni. Leave the past for the past, man. Torí pé ọkùnrin kan já ẹ kulẹ̀, o ò ní láti wá máa kọ̀ fún gbogbo ọkùnrin náà. Oh, You don't get it. Kò ṣe nítorí pé ọkùnrin kan já mi sílẹ̀ ló ń dùn mí. Nítorí pé ẹni tí mo fi ọkàn tán. ṣé àwa ló fẹ́ sọ ìtàn tó ṣojú wa fún ni? Ọ̀rẹ́ ẹ̀ gba boyfriend ẹ̀ so? He wasn't my boyfriend. He's my fiance. Ọkọ àfẹ́sọ́nà mi ni. Tommy, please, I'm sorry. I'm so sorry. Mi ò sọ pé nǹkan tí Kíkẹ́ ṣe dáa, but kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Ọkùnrin pọ̀ ta tó lè fi ṣe boyfriend kẹ́. And to make matters worse, àwọn méjèèjì ti fẹ́ra wọn sílé bí ọkọ àtìyàwó. They are married. Tommy, gbogbo nǹkan tó fi ń dára ẹ láàmú nìyẹn. Gbé ọkọ ẹ kúrò níbẹ̀ náà. Kò dé lájú ẹ síbòmíì. Tá bá ní ká díjú wa yìí báyìí, kíyàn búburú fi kọjá. Tẹ́lẹ̀ rere fi máa kọjá òní mọ́. That's it. Buckle up, my dear. Okay, sọ fún mi nsìn, ṣé òní lọ́kọ mọ́ ni? Kò ń ṣe bẹ́ẹ̀. Ọkọ mi kàn ti ṣípò. Ọkọ ẹ ò ṣe anything. Nǹkan tó bá fẹ́ kọ́kàn ẹ ṣe ló máa ṣe. Òbí bọ́kùnrin ṣe ń tẹ̀lé ẹ káàkiri. Gbénga ni lánàá, Akínílé ni, and so many others out there. But níṣe ló gbé gbogbo ojú ẹ sókè tó jẹ́ kán lè bá ẹ sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi, àbọ̀rọ̀ báyìí là ń sọ fún ọmọlúwàbí. Ọjọ́ tí ń lọ. Yeah, ọjọ́ ń lọ. Báwo ni? I'm fine. For you to see around. That makes it better. We're going to Mawari. Ṣé kò sí? Well, ṣé àlè wọlé ni? Sọ nǹkan tó bá máa sọ ń bì. Take it easy now. Okay. Ìwọ ni Mawari. Ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Ṣé kò sí? Okay. Sorry, the last time Timori was already, I actually lied to you. Yeah. Èmi àtàwọn ọ̀rẹ́ mi kò bet. I came to talk to you. Mo ń gbọ́. Sorry bí mo ṣe rí ẹ níjọ́ yẹn, ọkàn mi kàn fà sí ẹ. Really, I like you. Mi ò ní mind tá bá lè jẹ́ ọ̀rẹ́. Well, I'm sorry. Mi ò ní ìdọ̀rẹ́ kankan. Bójú obìnrin ni o, àbọ́kùnrin. Gbogbo ọ̀rẹ́ tí mo ní nílé ayé yìí, wọ́n ti tó mi. Wá tiẹ̀ ní sùúrù náà. Jẹ́ kí n sọ̀rọ̀ náà. Ṣé gbogbo sùúrù tí mo ní látẹ̀kàn tó ti ń sọ̀rọ̀ kò ì tó? Excuse me, I have something doing. Kí ni problem àwọn ọkùnrin náà? Ṣé wọn kì í máa ń gbọ́ràn ni? Daddy Bori, Gbénga báwo ni? Yeah, I'm fine. I'm cool. Really? Àwọn àrí ẹ̀ ń lé wa. Ṣé kò sí? Kò sí nǹkan. Ṣùgbọ́n rẹ̀ mi ṣá. Yeah, mo bá sorry, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo like ọ̀rẹ́ ẹ̀ gan. Ọmọ náà.
Am I that transparent? Mo ti mọ̀ látọjọ́ tó ti bá wa sọ̀rọ̀ now. Okay. Sorry, mo try láti bá sọ̀rọ̀ ṣùgbọ́n kò tiẹ̀ fún mi láyè rárá. Ó kàn ta mí dànù bí ẹ̀fọn ni. Mi wà surprised bí Tómi ṣe máa ń ṣe nìyẹn fún everybody. Gbogbo ọkùnrin tó bá fẹ́ bá sọ̀rọ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ fún. Ṣé wàá ṣe kankan fún mi? What's that? Ṣé wàá lè bá mi bá sọ̀rọ̀? I'm not promising you anything, but I will try. Sí, wọ́n ṣàgbìyànjú. Mo mọ̀ pé ẹ̀yin obìnrin yẹn mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń bára yín sọ̀rọ̀. So that wàá tẹ̀lé jẹ́ kó mọ̀ pé mo really like her. Okay, I'll try. Ṣé tó bá bá mi try, òbí ẹ báyìí ló ṣe máa tó. You're serious? I'll try, no worry. One more thing. Ṣé wàá lè fún mi ní nọ́mbà ẹ? Oh no, mi ò lè fún ẹ nọ́mbà ẹ because tó bá mọ̀ pé mo fún ẹ, trouble ni. Kò lè mọ̀, seriously. Mo mọ̀ pé wọ́n lè fún mi. Ó máa mọ̀. I don't want trouble. It's okay, it's okay. Fún mi ní nọ́mbà tiẹ̀ so that I'll keep in touch. Okay, no problem. Okay. Thank you. All right. All right. Bye. Take care. Hey, Faye, what's up? Báwo ni kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá káàkiri? Kí dẹ̀ ló dé náà? Tó ti lé mọ́ ẹ lára báyìí. Mo ṣáà ti bẹ̀ẹ́. Wo jẹ́ kí n sọ fún ẹ. Ọ̀rọ̀ bínú kọ́ lélẹ̀. Nǹkan tí mo sọ fún ẹ ni pé mi ò fẹ́ ní anything pẹ̀lú ẹ mọ́. Má wá síbi báyìí mọ́. Wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Baby, túraká náà. Tún kẹ̀kẹ́ ìrere kò yé ẹni. Mi láìkẹ́ o. Jẹ́ kí n sọ ọ̀kan fún ẹ. Ṣé o fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀? Kò sọ́kùnrin náà. Kò sọ́kùnrin tí o kì í pààrọ̀ fóbìnrin tó bá ń tra àti wọn sí lórí o. All na packaging gbà mú yín sọ fún ẹ. Ṣé bó rí mo ṣe wá ń sìn? Ọmọ náà. Okay, fine. Sọ òótọ́ fún mi o. Tí máa sọ fún ẹ pé òkè Mongeri was up bàbá. Ṣé wẹ́ fọ́ ni? Ó lè fọ́ náà. Ọmọ packaging ni. Mo rẹ̀ tó. Mo rẹ̀ jẹ́. Ó rẹ̀ mórí ọwọ́ tèmi àti ẹ ti wà already o mọ̀ pé into inkable. Ó yá wèrè ni. Kí ló ń ṣe ẹ́? Ṣé orí ẹ̀ ń dàrú ni? Ṣé gbogbo nonsense tó ń sọ Yorùbá mi lé? Let today be the first and the last time tó máa wá síbí báyìí. Ọjọ́ tó bá tún wá síbí báyìí, máa pe ọlọ́pàá fún ẹ. Fèyí. Àwọn adáyé ṣe wá lè báyìí tó lọ. Ló ṣe. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ pé mo ń bá ẹ ṣeré ni. Mo ti fún ẹ ní overtime. Ọjọ́ tó bá wá síbí báyìí, máa pariwo lè lẹ́ lórí get out. I'm serious. Má ṣe náà àfẹ́yí. Mo lè mọ wọn. Mo kò yí ṣeré ni kò yẹ máa kàn sí ẹ. Máa gbá ẹ láago. Ó mọ̀ náà. Jọ̀wọ́ jẹ́ ká fẹ́ra wa. Jọ̀wọ́ jẹ́ ká fẹ́ra wa. Ìfẹ́ rẹ ó pa mí bí ọtí. Ó kàn ń jẹ́ kí n máa feel bad. Jọ̀wọ́ jẹ́ ká fẹ́ra wa. Ìfẹ́ rẹ ó pa mí bí ọtí. Ìfẹ́ rẹ kò jẹ́ ń ro. Problem tó ní pẹ̀lú last relationship yẹn ó really devastate ẹ gan. Gbogbo effort wa láti bring her back kò tiẹ̀ work and you know I don't know kí ni ẹ really get to her gan. The idea the fact that ọ̀rẹ́ ẹ̀ gba fiancé ẹ̀ fine kò yẹ tó nǹkan tó really bad ni but kò lè handle ẹ̀ ó really get to her. Báwo ni kí ni ìṣẹ̀lẹ̀ náà? Láti tó bí 2 years. Ó ti pẹ́ náà. But kò lè kó. Yo. Báwo ni? I'm fine. Anyway, Lara is my name. My name is Faye. Wo Gbénga ti sọ púpọ̀ nínú ọ̀rẹ́ fún mi. Faye, Lara ni colleague mi ni. Mi ò rò pé mo ní láti describe ẹ̀ fún ẹ mọ́. O ṣáàrí bóun náà ṣe ń ṣe. Má dá lóhùn o, ṣé ló ń blacklist mi o? Àbá. Blacklist ẹ̀ báwo? Ṣorí bó ṣe wà ìsọ̀rọ̀sọ̀rọ̀ ni o, broadcaster ni, seriously. Kí ló wá burú bẹ́ẹ̀? Ṣé mo pé course tí mo really like ni but mo kàn fún mi ní school ni. Yeah. Really? Yeah. Oh, interested? Yes. Well, tó bá jẹ́ bẹ́ẹ̀ kò ní lọ́dún tó bá gbà tó bá ẹ̀ṣẹ̀ ṣe ní school now. Àìmọye bankers tó jẹ́ wípé wọn ò tiẹ̀ practice banking. Àìmọye broadcasters tó jẹ́ pé engineering ló ti máa rí wọn. Ó
ó depend on the talent now. Mo really like ẹ gan ni. Okay, tó bá wà interested my link ẹ help láwọn tó máa help ẹ. Really? Thank you. Anyway kò sí nǹkan tó pọ̀ jù láti ṣe fọ́ọ̀rẹ́ mi. Ó ṣe gan ni. Àmọ́ Gbénga ilẹ̀ ti ṣe mi fún mi lọ. Ṣé nítorí tèmi ló ṣe fẹ́ máa tètè sá lọ? Oh no. Má worry, ṣé tó wáyé pé yẹn èmi ò wá kí mú kan kọjá lọ mo ní kí n yàbó yóò wà nílé. Anyway ẹ jẹ́ kí n fi yín lẹ̀kẹ̀ máa sọ̀rọ̀ yín lọ. See you. Sorry please. Ṣé mo lè fún ẹ nọ́mbà mi? Nọ́mbà tó jẹ́ pé o lè gbà lọ́wọ́ Gbénga. Sorry. All right, thank you. Abẹ́ yìí ó funny gan. Very. Take me home. Let me drop. Okay. Boy, báwo ni? Ó mọ̀ wá jà. Ojú ẹ̀ ikọ́ rẹ lọ́wọ́. Ọ̀rẹ́ ìjà. Anyway, níbo ló ń lọ? Ilé mọ̀ lọ. Já máa lọ. Okay. After you. Ẹ wá wáyé ọ̀rẹ́ méjì lóde. Ẹ wá wáyé ọ̀rẹ́ méjì. Ọ̀rẹ́ méjì borí kò sùn ọ̀rẹ́ méjì. Ẹ wò wọ́n. Ẹ dákun ẹ wò wọ́n lóde. Ẹ wá wáyé ọ̀rẹ́ méjì. Ọ̀rẹ́ méjì borí kò sùn ọ̀rẹ́ méjì. Ẹ wò wọ́n. Ọ̀rẹ́ ńlá, ọ̀rẹ́ òtítọ́ kì í dára wọn. Wà ọmọ wo ni wà tẹjọ ń sọ̀rọ̀ ń ta yẹn? Ṣé bọ́mọ tí mo sọ fún ẹ pé mo ṣẹ̀ṣẹ̀ pàdé nìyẹn? Èwo wá ni mo rí níjẹta pẹ̀lú ẹ̀? Ṣé ìwọ náà ti rí ń sìn? Níjọ́ yẹn mo sọ fún ẹ pé kó rọra kó má sọ̀rọ̀. Alóhùn lọ̀rẹ́ ẹ̀. Dúró náà o ti fẹ́ da ọgbọ̀rún mọ́ mi lójú ẹ̀ o ọ̀rẹ́ ò tiẹ̀ wáyé mi mọ́. Ṣé ọmọ tó ń pariwo lé lórí ìta yẹn ni sweetheart ẹ? No, kò tí ì gbà fún mi. Whatever. Tí o bá wá gbà fún ẹ yẹn wá ní kó máa pariwo lé lórí bẹ́ẹ̀ yẹn mi ò súnmọ́ yín o but from the distance mo rí pé ó ń fohùn lẹ̀ fún ẹ gidi. Torí pé kò tí ì gbà fún mi náà. And so tí o bá gbà fún ẹ ìyẹn wá ní kó máa bẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tóbìnrin máa ti ń bọ́kùnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá di wípé ó gẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ṣé wọn gbé kò ní gbọ́rọ̀ sí lẹ́nu. O tí ì meet girl yìí so má jẹ ọjà. Mi ò jọ ọjẹ I'm only saying the truth. Ó kàn jẹ́ pé ẹ̀yin ọkùnrin ẹ̀ lójú ṣá. What do you mean? Because tẹ bá lójú ni ó máa ti rí yàtọ̀ láàrin àwọn ọmọ méjèèjì yẹn. Àwọn ọmọ méjèèjì o. Fèyí àti kí ni orúkọ sweetheart àti ẹ̀ tó ń pariwo lé lórí. Lóòótọ́ mi lórúkọ ẹ̀ kò ń ṣaláriwo. I mean ọjọ́ tí mo rí ìwọ àti Fèyí mo ti rí chemistry yẹn straight. Ó mo fine ó sọ fún mi wípé orí fine girl kan bí mo dẹ̀ ṣe rẹ́yìn méjèèjì pọ̀ yẹn ó jẹ́ ojú. Now òun wà lively ó farabalẹ̀ pẹ̀lú ẹ̀ bí mo ṣe rí ọmọ yẹn ó dá mi lójú pé ó nífẹ̀ẹ́ gan-an. Fèyí kò lè fẹ́ mi ó mọ̀ pé èmi àti Tómi àti. ẹ̀ ń ṣe kí ni ṣé wọ́n ti bá a sọ pé òun ò gbà ni fi ìyẹn sílẹ̀ kó bẹ́ni tó nífẹ̀ẹ́ sọ̀rọ̀. But what? Kò sí but kankan bẹ́ẹ̀. Okay now tell me don't you like her? I mean Fèyí. See, I like her. Yeah. But gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Tómi. Ṣé o máa gbọ́ advice mi? Gbàgbé ọ̀rẹ́. Men are moved by what they see. But we women, we are moved by what we hear. Hey, jẹ́ kí n tètè sọ tọrọ fún yín sìn. Má jẹ́ kó lọ pẹ́ o. Bó ṣe ń ṣe yìí tó bá lọ dípò bọ́mọ ẹ lọ́wọ́ wàá kàn ní pé ó ti máa late jù ní torí ọjọ́ tó bá máa sọ fún wípé o nífẹ̀ẹ́ á kàn máa sọ fún ni pé
Yeah, mo sorry o. Tó dé kò ti sọ nǹkan báyìí fún mi láti last week ni. Bóyá mi ò bá consider ẹ̀. Then a ti pẹ́jù fún ẹ. Má fọ̀rọ̀ lọ mí o, torí mi ní dé lóhùn. Wo, jẹ́ kí mi tètè máa lọ. Màá dé máa rí ẹ lọ́la. All right, Oshé. Thanks so much. Office, right? Yeah, I'm at office. Hello, Ferry. Kí ló dé? Mo kàn fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni. Sọ nǹkan tó bá máa sọ kíá, mi ò ní time jọ. Tommy, báwo ló ṣe ń ṣe báyìí fún mi náà? You're not being fair to me. Ẹni tó bá gbọ́ ẹ tó ń sọ̀rọ̀ sí wọ́n rò bí àmú. Fèyí. Ọjọ́ wo ló gbọ́ látọ̀dọ̀ Gbénga? Ó pè mí lánàá. Kò tiẹ̀ pè mí láti ìjẹta tó ti wá síbí báyìí last nǹkan tí mo fi ń béèrè náà ni. Ṣé bí wọ́n lè sọ pé kó má pè ẹ́ mọ́? No, èmi kàn feel pé Alice ń pé. Kí ló ń rò? Kí ló ń rò? Tó bá like bọ̀bọ́ yìí ò dẹ̀ fẹ́ náà wá bí. Jọ Fèyí, má tún bẹ̀rẹ̀. Kí là ń bí ẹ kí ló ń sọ? Ó má bínú. Fẹ́ lọ freshen up ó ti. Ó rẹ̀ gbé kànlẹ̀. Táíwò ló ń pè, mo dẹ̀ ti mọ nǹkan tó ń pè fún. Ọ̀tọ̀ lẹni tí mo expect call ẹ̀. Anyway, èèyàn kan ń béèrè ẹ̀. Ta ni? Ṣó ti dé ni? Ta ni? Woman tó ń bá wa fọṣọ ló ń béèrè ẹ̀. Mi ì tí ì ṣàwọn aṣọ mi tó dọ̀tí. Sọ fún wọn kó lọ kó padà wá later. Okay, but ta ló ń expect? Kò sí. Ṣáà sọ fún wọn kó máa bá tiẹ̀ lọ. Okay. Benga. Yeah. Láti bí 2 months now. Mo notice pé o kò máa ń pè mí, o máa gbé mi jáde. O kì í béèrè tó mi rárá, o tẹ̀ kí n sọ̀rọ̀ ẹ̀. Kí ló dé? Kí ló wà lójú ẹ? Kí ni? No, kí ni kan wà lójú ẹ? No, your left hand, yeah. No, ó ṣì wà ń bẹ̀. Hey, what's up? Oh, I'm fine. Báwo ni dé yẹn? Not bad. I'm so tired. Yeah, sorry. In fact, ó ní láti mọ traffic tó wà ń ta. Ìwọ ni leave ẹ̀ yìí pay jù. Ó ń gbádùn gan-an. Ṣé o ń gbọ́?